bàbá ìjẹ̀ṣà tó jáde lẹ́wọ̀n bí ọ̀rọ̀ ẹ̀ ti jẹ́ nìyí o. ní ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kọkànlá yìí ni ariwo gba gbogbo ìlú kan láti kùtùkùtù òwúrọ̀ pé wọ́n ti fi bàbá ìjẹ̀ṣà onítíátà ìyẹn James Ọlánrewájú Omiyínká sílẹ̀ lánàá òde. gbogbo àwọn tí wọ́n fẹ́ràn òṣèré náà pẹ̀lú àwàdà tó máa ń ṣe nínú àwọn eré orí ìtàgé ẹ̀ ni wọ́n ń dunnú tí wọ́n sì ń jó pé olólùfẹ́ àwọn ti jáde lọ́gbà ẹ̀wọ̀n ó ti bọ́ sí gbangba kó máa wá jayé orí ẹ̀ kó sì máa bá iṣẹ́ tí gbogbo ìlú mọ̀ọ́mọ̀ náà lọ. àmọ́ kinní kan ṣẹlẹ̀ nígbàrà tọmọkùnrin yìí jáde tí ọ̀rọ̀ náà sì tún di àríyànjiyàn lẹ́ẹ̀kan sí i. ọkùnrin kan tí wọ́n ń pè ní Yomi Fábíyì tóun náà jẹ́ òṣèré tíátà tó sì máa ń pe ara ẹ̀ ní ajìjàgbara lóòótọ́ ló sì wà nínú àwọn tí wọ́n jà sọ̀rọ̀ bàbá ìjẹ̀ṣà yìí láti bẹ̀rẹ̀ títí dàsìkò yìí o. òun ló jáde lórí ayélujára tó sì sọ pé ilé-ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ló dájọ́ pé kí wọ́n fi bàbá ìjẹ̀ṣà sílẹ̀, pé ilé-ẹjọ́ náà sì tún sọ pé gbogbo ẹ̀sùn tí wọ́n fi kan bàbá ìjẹ̀ṣà àti bí wọ́n ṣe jù ú sẹ́wọ̀n arúmọjẹ lásán ni, kò bófin mu rárá. ohun tí Fábíyì ń sọ ni pé bàbá ìjẹ̀ṣà kò ṣe kinní kan, wọ́n kàn purọ́ mọ́ ọ lásán ni, àti pé nítorí ẹ̀ ní ilé-ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ṣe pa ẹjọ́ náà rẹ́ tí wọ́n sì ní kí wọ́n dá bàbá ìjẹ̀ṣà sílẹ̀ kíákíá kó máa lọ lálàáfíà ara. àmọ́ ọ̀rọ̀ náà kì í ṣe bẹ́ẹ̀ o, kódà kò rí bẹ́ẹ̀ rárá. bí ìgbà tí Yomi Fábíyì sì fẹ́ so irun iwájú pọ̀ mọ́ tìpàkọ́ ni. ohun tó ṣẹlẹ̀ ni pé bàbá ìjẹ̀ṣà parí ẹ̀wọ̀n ẹ̀ ni. bẹ́ẹ̀ ni ó ti parí ẹ̀wọ̀n tí wọ́n jù ú sí. ohun tó jẹ́ kó jáde lẹ́wọ̀n nìyẹn. àmọ́ ọ̀pọ̀ aráàlú kò gbà nítorí wọ́n mọ̀ pé nígbà tí wọ́n jù ú sẹ́wọ̀n níjọ́sí ẹ̀wọ̀n ọdún 16 ni wọ́n gbọ́ pé wọ́n jù ú sí. ọjọ́ 14 oṣù keje ọdún 2022 ni wọ́n sọ ọ́ sẹ́wọ̀n yìí. báwo ni yóò wá ti ṣe tẹ̀wọ̀n dé lẹ́yìn ọdún 3 nígbà tó jẹ́ pé ẹ̀wọ̀n ọdún 16 ni wọ́n sọ ọ́ sí. bẹ́ẹ̀ ohun tó ṣẹlẹ̀ ni pé a kì í ka ọjọ́ bí owó. bí wọ́n ti ń ka ọjọ́ ẹ̀wọ̀n yàtọ̀ sí bí wọ́n ti ń ka ọjọ́ gidi. ohun tó fà á tí bàbá ìjẹ̀ṣà fi jáde nìyẹn. bí ọ̀rọ̀ náà ti jẹ́ nìyí. ẹ̀sùn 6 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi kan bàbá ìjẹ̀ṣà níwájú adájọ́ Olúwatóyìn Táíwò nígbà tí wọ́n kọ́kọ́ gbé e dé ilé ẹjọ́ ọ̀hún ní ọjọ́ 24 oṣù kẹfà ọdún 2021. ẹ̀sùn àkọ́kọ́ ni pé ó fẹ́ fipá bá ọmọ kékeré kan sùn pẹ̀lú kíkí nǹkan ọmọkùnrin ẹ̀ bọ́ lójú ara lọ́dún 2014. èkejì ni pé ó hùwà ìbàjẹ́ tí kò dáa rárá sí ọmọ kékeré. ẹ̀kẹta ni pé ó ti kọ́kọ́ bá ọmọ yìí lò pọ̀ bákan náà ní 2011. ẹ̀kẹrin ni pé ó tún hùwà ìbàjẹ́ tí kò dáa rárá sí ọmọ kékeré ní 2015. ẹ̀sùn karùn-ún sì ni pé ó tún bá ọmọ yìí láṣepọ̀ ní 2015. ẹ̀sùn kẹfà sì ni pé ó tún fẹ́ rún nǹkan mọ́ ọmọ yìí lábẹ́ ní 2021. ẹlẹ́rìí 6 ni àwọn agbẹjọ́rò ìjọba wọ̀nyí pé bẹ́ẹ̀ làwọn agbèfọ́ba yìí ní àwọn ẹ̀ṣẹ̀ 6 tó ṣẹ̀ yìí lòdì sófin ìwà ọ̀daràn Èkó ti ọdún 2011 àti ti ọdún 2015. gbogbo ẹ̀rí pátá tí wọ́n rí nídìí ọ̀rọ̀ yìí ni wọ́n kó kalẹ̀ tí àwọn ẹlẹ́rìí 6 tí wọ́n pè sí rojọ́ níwájú adájọ́ Táíwò tí adájọ́ náà sì gbé ìpinnu rẹ̀ lórí ẹjọ́ tí wọ́n tò ní iwájú rẹ̀. nígbẹ̀yìn adájọ́ Táíwò wá dá ẹjọ́ ẹ̀ báyìí. ó ní ti pé ó fẹ́ fipá bá ọmọ náà lò ní 2014 yẹn kò sí ẹ̀rí tó kún lórí ẹ̀. àti ní ti pé ó fẹ́ tún fi tipá ṣe kinní kan náà fún ọmọ yìí ní 2021. ìyẹn náà kò tún kún tó ẹ̀rí ẹ̀ ò tó nǹkan. nítorí bẹ́ẹ̀ ló ṣe yọ okùn lọ́rùn bàbá ìjẹ̀ṣà nínú ẹ̀sùn méjèèjì, ó ní kò jẹ̀bi lórí wọn. ṣùgbọ́n àwọn ẹ̀sùn 4 tó kù adájọ́ Táíwò ní ọkùnrin náà jẹ̀bi, ló bá dá ẹjọ́ ẹ̀wọ̀n fún. ó ní lórí ẹ̀sùn kejì ọdún 5 ni yóò lò lẹ́wọ̀n. lórí ẹ̀sùn kẹta náà ọdún 3 ni yóò fi ṣẹ̀wọ̀n. lórí ẹ̀sùn kẹrin ọdún 5 ni yóò lò lẹ́wọ̀n. lórí ẹ̀sùn 5 ni yóò sì ti lo ẹ̀wọ̀n ọdún 3. èyí ni pé ẹ̀wọ̀n ọdún 3 méjì ọdún 5 méjì ni yóò ṣe.
bí a bá ro gbogbo ẹ̀wọ̀n náà papọ̀ ọdún 16 ló kú sí. Nínú òfin ohun tí èyí túmọ̀ sí ni pé ẹ̀wọ̀n ọdún 16 ni wọ́n sọ bàbá Ìjẹ̀ṣà sí. Àmọ́ nítorí pé àwọn ẹ̀sùn náà kì í ṣe ẹ̀sùn ẹyọ kan péré, ẹ̀sùn 4 ni wọ́n rò papọ̀, orí ẹ̀sùn kọ̀ọ̀kan ni wọ́n sì fi sọ ọ́ sẹ́wọ̀n, yóò máa ṣe ẹ̀wọ̀n náà papọ̀ ni. Èyí ni pé bó bá wà lẹ́wọ̀n yìí lójoojúmọ́ ló ń ṣe ẹ̀wọ̀n ọdún 3 ẹ̀ lọ, lójoojúmọ́ náà ló sì ń ṣe ẹ̀wọ̀n ọdún 5 ẹ̀ lọ lápapọ̀. Ọdún 5 gan ni ẹ̀wọ̀n tí yóò ṣe. Bẹ́ẹ̀ bí wọ́n bá sọ èèyàn kan sí ẹ̀wọ̀n ọdún 5, ọdún 2.5 ni tọ̀hún yóò lò, nítorí wọn yóò ka ojú ọjọ́ mọ́, wọn yóò sì tún ka òru náà mọ́. Èyí ni pé lápapọ̀ ẹ̀wọ̀n ọdún 2.5 ni bàbá Ìjẹ̀ṣà yóò ṣe. Bí a bá sì ṣe láti ọjọ́ 14 oṣù keje 2022 tó ti wà lẹ́wọ̀n, a ó rí i pé nígbà tó di ọjọ́ 14 oṣù kọkànlá ọdún 2025 yìí ni wọ́n yọ ọ́ jáde. Èyí ni pé kò sí ohun méjì tó jẹ́ kí wọ́n yọ bàbá Ìjẹ̀ṣà jáde lẹ́wọ̀n ju pé ọjọ́ ẹ̀wọ̀n ẹ̀ ti pé lọ. Ohun tí Fábíyì ṣe wá ń ṣe èyí tó ṣe yìí, òun nìkan ló mọ̀ o, òun náà nìkan ló sì lè sọ. Ìdí ni pé kò sí ẹjọ́ kankan tí àwọn ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn dá fún bàbá Ìjẹ̀ṣà lẹ́nu ọjọ́ 7 yìí rárá. Ẹjọ́ tí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn dá fún ní ọjọ́ 28 oṣù kẹfà ọdún 2024 ni. Wọ́n kàn yọ ìdá méjì kúrò nínú ẹjọ́ náà ni, àmọ́ wọ́n fi àwọn ẹ̀wọ̀n ọdún 5 ẹ̀ sílẹ̀ pé kó máa ṣe é lọ. Ọ̀rọ̀ náà tún dé iwájú ilé ẹjọ́ tó ga jùlọ Supreme Court, àmọ́ àwọn yẹn da ẹjọ́ náà nù lọ́jọ́ 29 oṣù karùn-ún ọdún yìí. Àwọn lọ́ọ̀yà bàbá Ìjẹ̀ṣà tún ní àwọn yóò tún ẹjọ́ náà pè, ìyẹn sì tún wọ igbó atú, nítorí lọ́jọ́ 9 oṣù kẹwàá tó kọjá yìí ni wọ́n da ẹjọ́ náà nù, tí wọ́n ní bàbá Ìjẹ̀ṣà kò lè pe ẹjọ́ kankan lórí ọ̀rọ̀ náà mọ́. Ẹjọ́ tí wọ́n dágbẹ̀yìn nínú ọ̀rọ̀ ọmọkùnrin James Ọlánrewájú Omiyínká yìí rèé. Kò sì síbì kankan tí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ti jókòó tí wọ́n dá bàbá Ìjẹ̀ṣà yìí láre. Ohun tó jẹ́ kí ọ̀rọ̀ Yomi Fábíyì jẹ́ ìyanu rèé, pàápàá fún àwọn ìjọba ìpínlẹ̀ Èkó, nítorí ohun tí ọ̀rọ̀ náà dá sílẹ̀ láàrin àwọn èèyàn kò kéré. Ohun tí wọ́n ń gbé kiri ni pé Yomi Fábíyì ti sọ̀rọ̀ o, ó ti sọ pé ilé ẹjọ́ ti dá bàbá Ìjẹ̀ṣà láre, pé kò ṣe gbogbo ohun tí wọ́n ló ṣe yẹn, wọ́n purọ́ mọ́ ọ ni. Ohun tó jẹ́ kí kọmíṣánná ètò ìdájọ́ wọn lẹ́kọ̀ọ́ ọ̀gbẹ́ni Lawal Pedro jáde nìyẹn, tó ní irọ́ ni Fábíyì ń pa. Kò sí ohun tó jọ ọ̀rọ̀ tó sọ yìí, bàbá Ìjẹ̀ṣà ṣẹ̀wọ̀n ìtàn ló fi jáde o. Ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn kankan kọ́ ló fi í sílẹ̀. Ọjọ́ 19 oṣù kẹrin ọdún 2021 ní wàhálà yìí bẹ̀rẹ̀ fún bàbá Ìjẹ̀ṣà o, nítorí fídíò kan ló kọ́ jáde. Fídíò náà ló sì fi bàbá Ìjẹ̀ṣà hàn níbi tó ti ń fọwọ́ pa ọmọ kékeré kan lára àti níbi tó ti ń bẹ̀bẹ̀. Kò sì sẹ́ni tó tètè mọ bí fídíò náà ti jẹ́. Àmọ́ kò pẹ́ ni ọmọbìnrin eléré kan jáde, Adékọ́lá Adékanyè, tí wọ́n ń pè ní Princess, tó ní ilé òun ni ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀, pé bàbá Ìjẹ̀ṣà wá sílé òun, ó sì ń fọwọ́ tẹ ọmọbìnrin òun lára, pàápàá láwọn ibi tí kò dáa, láì mọ̀ pé àwọn ti gbé kámẹ́rà sílẹ̀ fún. Bẹ́ẹ̀ ló fi ọ̀rọ̀ náà tó àwọn ọlọ́pàá Sábó létí lọ́jọ́ yìí kan náà. Nígbà tí àwọn ọlọ́pàá sì tẹsẹ̀ bọ ọ̀rọ̀ náà, wọ́n mú bàbá Ìjẹ̀ṣà ní ọjọ́ 22 oṣù kẹrin April 22 ọdún 2021. Ohun tí Princess kọ sílẹ̀ lágọ̀ọ́ ọlọ́pàá ni pé ó ti pẹ́ tí bàbá Ìjẹ̀ṣà ti ń ṣe rẹ́dẹ̀rẹ̀dẹ̀ pẹ̀lú ọmọbìnrin tí òun ṣe alágbàtọ́ fún yìí. Ó ní láti ìgbà tí ọmọ náà ti wà lọ́mọ ọdún 7 péré ní 2014 ni. Ohun tó jẹ́ kí àwọn ọlọ́pàá gbé bàbá Ìjẹ̀ṣà lọ sílé ẹjọ́ májísírèètì ní Yábà lọ́jọ́ 16 oṣù kẹfà, ìyẹn June 16 ní 2021 nìyẹn. Ṣùgbọ́n adájọ́ tí wọ́n bá níbẹ̀, adájọ́ P.E. Nwaka, ní ẹjọ́ náà ti wà nílé ẹjọ́ gíga, kì í ṣe ohun tí májísírèètì tún lè dá sí mọ́, kí wọ́n tètè máa gbé kinní náà lọ síbẹ̀, torí níbẹ̀ ni wọn yóò ti dájọ́ náà fún wọn. Báyìí ló jẹ́ pé lọ́jọ́ 24 oṣù kẹfà June 24 ní 2021 wọ́n gbé bàbá Ìjẹ̀ṣà wá sílé ẹjọ́ gíga níkẹjà níwájú adájọ́ Olúwatóyìn Táíwò. Wọ́n sì fẹ̀sùn ìṣekúṣe pẹ̀lú ọmọdé àti àwọn ẹ̀sùn míì tó rọ̀ mọ́ ọkọ James Ọlánrewájú Omiyínká. Wọ́n ló jẹ̀bi tàbí kò jẹ̀bi. Olórí àwọn olùpẹ̀jọ́ ìjọba Èkó nígbà náà, Ọláyínká Adéyẹmí, ló gbé ẹjọ́ bàbá Ìjẹ̀ṣà wá sílé ẹjọ́ yìí. Bó sì tilẹ̀ jẹ́ pé wọ́n gbé ẹjọ́ náà kúrò lọ́wọ́ ẹ̀ padà nígbà tóun náà di adájọ́.
tí wọ́n sì padà gbé lé ọ̀gá àwọn olùpẹ̀jọ́ tuntun fún ìjọba ìpínlẹ̀ Èkó ọ̀mọ̀wé Babájídé Martins lọ́wọ́ pé kó máa ṣe ẹjọ́ náà lọ. Ní ti bàbá Ìjẹ̀ṣà, àwọn lọ́ọ̀yà 10 ni wọ́n kọ́kọ́ dúró fóun nìkan. Àwọn lọ́ọ̀yà àgbà 2 SAN ni wọ́n sì ṣáájú wọn. Àwọn yìí ni Babátúndé Ọ̀gálà àti Dàda Owóṣìkà. Àwọn yìí ni wọ́n dúró fún ọkùnrin onítíátà náà nílé ẹjọ́. Adájọ́ Táíwò kò lè bẹ̀rẹ̀ ẹjọ́ náà lọ́jọ́ yìí nítorí ó ní kí kálukú lọ ka ìwé àwọn ẹ̀sùn tí wọ́n fi kan bàbá Ìjẹ̀ṣà dáadáa kí àwọn sì pàdé lọ́jọ́ 26 oṣù keje July 26 ní 2021. Ṣùgbọ́n ó fún bàbá Ìjẹ̀ṣà ní bẹ́ẹ̀lì o lórúkọ aṣáájú àwọn láyà ẹ̀ Babátúndé Ọ̀gálà ni wọ́n bá ní kí ọkùnrin onítìátà náà máa lọ sílé. Ní ọjọ́ 26 oṣù keje 2021 yìí ẹjọ́ náà bẹ̀rẹ̀ pẹrẹwu lóòótọ́. Princess ní ẹlẹ́rìí ìjọba àkọ́kọ́. Òun ló sọ bí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ àti bí bàbá Ìjẹ̀ṣà ti ń ṣe eré gélé pẹ̀lú ọmọ kékeré náà títí tí òun fi dẹ pàkúté fún un nígbà tí ọmọ náà sọ fóun ohun tó ń lọ. Wọ́n fa ọ̀rọ̀ náà lọ títí ni o nítorí bàbá Ìjẹ̀ṣà kọ́kọ́ sọ pé kò sí ẹjọ́ kan tí òun fẹ́ rò lórí ọ̀rọ̀ yìí pé wọ́n purọ́ mọ́ òun ni. Àfi nígbà tó di ọjọ́ 15 oṣù kejìlá December 15, 2021 tí adájọ́ dájọ́ pé ọ̀rọ̀ tí bàbá Ìjẹ̀ṣà ti kọ́kọ́ sọ tó sì kọ sílẹ̀ fáwọn ọlọ́pàá tó ti jáwọ́ níbẹ̀ pé òun kò tiẹ̀ mọ ohun tó dé sóhun pé ọ̀rọ̀ náà làwọn yóò fi bá a ṣẹjọ́ o nítorí ilé ẹjọ́ ti gba ìjẹ́wọ́ Omiyinka wọlé. Ìyẹn ni bàbá Ìjẹ̀ṣà ṣe yí padà bìrí tó ní òun yóò rojọ́ báyìí láti sọ tẹnu òun. Ní ọjọ́ 4 oṣù kẹta March 4, 2022 bàbá Ìjẹ̀ṣà fúnra ẹ̀ wọnú ogi. Ó sì sọ ohun tó mọ̀ nípa fídíò tí wọ́n ń gbé kiri àti ọ̀rọ̀ tí Princess ń sọ. Ó ní ọ̀rẹ́bìnrin òun ni Princess. Àwọn jọ ń ṣe bíi lọ́kọláya ni. Ìjà ló dé tí orin dòwe tí Princess sì ní òun yóò fìyà jẹ òun. Ó ní fídíò tó wà lọ́wọ́ wọn yẹn pé Princess fúnra ẹ̀ ló ránṣẹ́ pé òun tí òun sì lọ sí nínú ilé ẹ̀ tó ní òun fẹ́ ṣe sinimá kan kí òun àti ọmọbìnrin kékeré náà jọ wá ṣeré náà pé bí òun àti ọmọ náà ṣe jọ ń ṣeré nìyẹn tí wọ́n sì ń ká àwòrán àwọn sílẹ̀ tí òun fi rò pé fíìmù ni àwọn fẹ́ fi ṣe. Ohun tó wà nínú ọ̀rọ̀ náà ni pé ọ̀rọ̀ tí bàbá Ìjẹ̀ṣà sọ nínú igi yìí ó yàtọ̀ gédégbé sí èyí tó ti sọ fáwọn ọlọ́pàá tẹ́lẹ̀ àti ẹ̀bẹ̀ tí òun fúnra ẹ̀ ń bẹ̀ nínú fídíò tí wọ́n fi síta. Àti pẹ̀lú ní ọjọ́ 5 oṣù kọkànlá ìyẹn November 5 ní 2021 olórí àwọn ọlọ́pàá tó ṣèwádìí ọ̀rọ̀ yìí ASP Wahab Karim ti sọ fún ilé ẹjọ́ pé nígbà tí àwọn ń ṣèwádìí àwọn lọ́wọ́ ọmọbìnrin míì tún wá bá àwọn o tó ní bàbá Ìjẹ̀ṣà ṣeré dèrèdè báyìí náà pẹ̀lú òun nígbà tí òun náà wà lọ́mọ ọdún 12 péré. Ohun tí àwọn èèyàn fi ń kọminú sí ẹjọ́ tí bàbá Ìjẹ̀ṣà wá ń padà rò níwájú adájọ́ nìyẹn. Ní gbogbo àkókò yìí sì rí ẹ̀wẹ̀ àwọn onítíátà lóríṣiríṣi ti bẹ̀rẹ̀ àríyànjiyàn ńlá. Àríyànjiyàn náà sì ti di ìjà rẹpẹtẹ láàrin wọn. Àwọn kan dìde wọ́n ní wọn yóò gba bàbá Ìjẹ̀ṣà. Àwọn bíi Yomi Fábíyì sì ló lórí àwọn. Àwọn míì náà tún dìde pé rárá àwọn yóò gbèjà ọmọdébìnrin yìí àti Princess ìyá ẹ̀. Ìyábọ̀ Òjó ló sì jẹ́ aṣáájú àwọn. Ọ̀rọ̀ náà sì mì lògbòlògbò kódà ó dá nǹkan míì sílẹ̀ láàrin àwọn eléré orí ìtàgé gbogbo nítorí wọ́n pín sí méjì lọ́gbọọgba ni. Àmọ́ lọ́jọ́ 1 oṣù kẹrin 2022 ẹlẹ́rìí tí wọ́n pè gbẹ̀yìn Olúkáyọ̀dé Ògúnbàjò tí wọ́n ń pè ní Pásítọ̀ Jẹ́rọ̀sì sọ fún ilé ẹjọ́ pé bí ọ̀rọ̀ yìí ti wá dà báyìí kò yé òun nítorí ọ̀rẹ́kùnrin àti ọ̀rẹ́bìnrin ní bàbá Ìjẹ̀ṣà àti Princess wọléwọ̀de wọn bíi ti lọ́kọláyà ni. Nígbà tó sì di ọjọ́ 6 oṣù kẹfà 2022 ìyẹn June 6 ní 2022 àwọn lọ́ọ̀yà parí ẹjọ́ àti àwíjàre wọn pátá porongodo. Adájọ́ sì gbà á fún àyẹ̀wò ìparí. Oṣù kan lẹ́yìn ìyẹn ní ọjọ́ 14 oṣù keje 2021 adájọ́ Olúwatóyìn Táíwò ju bàbá Ìjẹ̀ṣà sí ẹ̀wọ̀n ọdún 16 lápapọ̀. Ọgbà ẹ̀wọ̀n tó lọ náà ló sì ṣẹ̀ṣẹ̀ jáde yìí. Ọkùnrin náà sì ní ohun tí òun tiẹ̀ kọ́kọ́ fẹ́ ṣe báyìí ni kí òun lọ sinmi ná kí ara òun sì padà bọ̀ sípò. Bí yóò ti rí náà nìyẹn irú èyí ò tún ní kù lẹ́yìn fún bàbá Ìjẹ̀ṣà mọ́ torí ẹni òjò pa tí Ṣàngó kò pa kó máa dúpẹ́ ni o. Ọláyíwọlá Alága ló ṣe àyẹ̀wò ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà yìí fún Ibùdó Àgbáyé fún Àṣà àti Ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú dédé àkókò yìí.